nǹkan olóko ńlá abímọ ọmọ yìí kì í ṣòro mọ̀ gbogbo àwọn ọmọ tí wọn bá ti sanjọ́ fún yín àwọn ọmọ yín ń bà yín nínú jẹ́ àwọn ọmọ yín ń ṣe àwọn ìwà tí ọmọ ò gbọ́dọ̀ ṣe kódà àwọn ọmọ yín wọ́n ń gbomigé lójú yín ó ní ọ̀rọ̀ yín ò gbọ́dọ̀ dọ́gba wo àti màmí ọ̀rọ̀ yín ò lè dọ́gba ó ní kí ó lẹ́kún tí ìyá Naomi wá sùn ó lómi ò bọ̀ ní ojú rẹ̀ tó ló wá dẹmọ ni ohun tí ó mú kẹ́yìn náà dẹmọ Ọlọ́run mi ohun tí ó mú yín dẹmọ tẹ́ fi ké ẹkún síta Olúwa á dà sínú ìdílé yín Ọlọ́run á dà sínú ìdílé yín Olúwa á dà sínú ìdílé yín because oore ni wọ́n ṣe àìṣòtítọ́ láyé ẹ̀ṣẹ̀ ni ẹ lè ní lọ síwájú àìṣe òtítọ́ láyé ẹ̀ṣẹ̀ ni kárí òjò ká gbé fún àìnà nítorí pé kí ni ẹ fẹ́ fẹ́ ènìyàn mímọ́ sọ̀rọ̀ Ọlọ́run á dójú tì ìbínú Ọlọ́run máa wà lórí yín tí gbogbo ojú ó sì rí bí kájà bí ká kókọ bí kájà bí ká kókọ unfortunately kò sí ṣó ìtẹ́lẹ̀ ṣe fún kò rí yín torí wọn jẹ́ kán lo fóònù kò rí yín ẹ̀kan lanu sátẹ́gùn ni kódà wọn ò gbọ́ yín kódà èmi gan ò wò ó I swear to God Almighty mi ò wò ó but tí Joyce bí bá ti ń ṣe analysis o kàn máa ń try láti get èmi ń lọ sórí ṣáàtì yín mi ń lọ àwọn ọmọ tó kú tí ẹ̀ ń lament wípé kán má fi wọ́n lẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó kú ńkọ́ ẹni tó bá ti kú ò lè jí ẹni tó ti kú kò lè jí kò wà reversible nígbà táwọn olóṣèlú nígbà campaign tó ń ṣe stampede tó ń há oúnjẹ stampede wà táwọn èèyàn kú àmọ́ ẹ̀mí mi máa fọhùn fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀mí máa fọhùn fún Oríyọmí á fọhùn fún Ṣílẹ̀kùn Ọlá bí kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ṣe sọ̀rọ̀ ẹ̀mí mi máa fọhùn fún wọn ẹ má ṣẹ́rí ètò fẹ́ dàvátì yẹn wọ́n lọ dàvátì yín láti sọ pé wọ́n ti fi wọ́n lẹ̀ ara tactics wọn náà ni so that ẹ nílé concentrate on her Oriyomi you won't be able to pressing or putting a pressure ipe kan fi wọ́n lẹ̀ wọn ì fi wọ́n lẹ̀ o ibi tó yí wọ́n dé wọ́n sí gan kì í ṣe ibi tó dà fún wọn lọ́rùn mi kì í lè kó fọ́tò ìyá àdìsẹ́ ẹgbẹ́ kọ́ ló bá wọn yanjú ok ìyẹn lọ bẹ́ẹ̀ Bukola Gèsè kòkòrò gbé nǹkan mi sẹ́nu páó wọ́n ní kó wá àkáǹtì owó GoFundMe owó àti ìjọsìn bí a kì í tẹ̀sí bẹ̀rẹ̀ sí gbé ṣó àwọn ọmọ TikTok kìyẹn kí n máa gbé wá sórí Facebook ní ìsìn wọ́n lè sọ pé ìjọ ti kó owó mi ìbí sọ́ngbà tó ti múra kà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  nígbà tó lójú kan ṣe ìnáwó ìmọ̀ pé wọn àlẹ́yìn bí òkú ìyá jẹjọ torí bó ṣe kó owó Genesis gbà bó ṣe kó jẹ nìyẹn tí yóò sì sí gbà bó ṣe kó owó gébú kúkúrú tó ní ká dánwó pé ẹ fẹ́ kọ́lé bówó ṣe lọ nìyẹn àlọ́ la rí ara bọ̀ wà á pé Ọlọ́run gbọ́ mímí owó wọn owó ṣe kíní kan ìwọ̀tọ́lọ́ ti ń dáyìn Ọlọ́run ti ní dédé yín rú ní ìsìn àṣírí ti ń tú wọ́n ní kí o sì nínú interview ànágan kò lè àkáǹtì fowó ìwọ̀tọ́lọ́ ti ń dáyìn Ọlọ́run ti ní dédé yín rú ní ìsìn àṣírí ti ń tú
wọ́n ní kí o sì nínú interview àná gan kò lè àkáǹtì fowó gbogbo èèyàn sọ pé statement of account àwọn fẹ́ẹ́ rí bó lẹ ṣe náà. àti ẹ̀gbọ́ ti Bukky tó bá ná owó Mohbad ẹ̀kọ́ tó bá darúgbó ní ìsìnkú sọmọ tó lè tọ́jú rẹ̀ ẹni bímọ bí ẹni tí ò bímọ sáyé ni kọ́mọ ẹ lọ school kò graduate gan police record ni yóò gbà iṣẹ́ tó fẹ́ lọ ṣe tí wọ́n ní fún níṣẹ́ ẹ jẹ́ kó jẹun lórí Mohbad dáadáa mo kàn ní mo máa tọ́ṣù wọn pé mo máa ṣe full show but not today pé ni bí àwo oníṣọ̀nà Bukky we need the accountability bó ṣe dà sí rọ́ọ̀fù nígbà tí Gébú náà nìyẹn tó ní báwo ló ṣe ná owó ilé tó dá fún ẹ kókó kọ́lé fún Gébú ó gbé lẹ́nu ó sá lọ ni the same thing with Genesis. àánú yín ṣe mí kí ẹ rán mi dé sí kí mo tó fẹ́ sọ lórí ẹ̀kan kún get off ọgbọ́n mi ní mi fẹ́ jáde lálẹ́ òyì púpọ̀ mo fẹ́ sùn ni oorun ti ń kùn mí mo ti fẹ́ sùn ni torí mò ń jí lọ́bì kan láàárọ̀ ọ̀la ní 8 o'clock ta ni mo tó fẹ́ sọ nípa ẹ̀ tí mo sọ ní ìsìn nípa ọmọ ọba Dìdìrìn mo wá lọ wo péjì mo rí pé ó ti wà ní fracas tó pẹ́ sorry tí àwọn opposite gbogbo tí wọ́n sọ pé mo fi ń spice àwọn ipe mo ń fọmọ ọba really kò sí lọ́dọ̀ mi mo promote ẹni ẹ má ti torí pé fracas kẹ má so àìṣò tí tó ní jẹ́ kẹ́ ṣe oríire láyé yín tẹ́ fi kú ṣé ó ever sọ fún yín kó ṣe chat pé mo pè ń rí pé kó kọrin bú yín rí bẹ́ẹ̀ lè máa sọ pé kó máa kọrin bú mi ṣé mo pe ọmọ ọba rí pé kó compose fún yín rí àbí kó compose fún mi rí so tí olórí kan so gbogbo àwọn tó ń kọrin fún mi ní ìgbà birthday mi tí mi mọ̀ yẹn wọ́n spice yín ni wọ́n spice yín àbí ó wà spiteful èrò rírí ò sí lọ́kàn yín ṣá but ó mọ̀ pé gẹ̀bù ni yín kó tó wá sọ́dọ̀ èmi Ìbàdàn gbogbo ẹ̀ tó wà lórí social media ló dámọ̀ ó study ilẹ̀ yẹn dáadáa ni àwọn eléyìí ò lówó jàre olóòrùn ni wọn eléyìí ò lówó jàre ẹ jẹ́ ká lọ larí máa àwọn ewé nìṣàn mo ráwọn update yín gbogbo tí kan náà tún kọ wípé ṣebí mi ná ní àmupẹra mi kí lè sí mi lè fún ní 18,000 kí lè sí mi lè fún ní 18 million naira ṣé Dangote lè fún ṣé Dangote lè fún kẹ́ẹ̀tì ẹ̀ ká ní pé ọ̀dọ̀ yín ni kíní yẹn fìsì ká ní ọ̀dọ̀ yín ló fìsì that is why tí gbogbo èèyàn fi love Esabod I will say it as it is gbogbo nǹkan ó fẹ́ kẹ́ ẹ̀ ṣe fracas náà ló ṣiṣẹ́ tó ń ṣe yìí ó jẹ́ kí n gẹ̀ bí pé mo promote òun láì bá àjà ló ṣe lọ ṣe update fún mi. tó ṣe ó mọ̀mọ́ ṣe ni èmi a máa retí ẹ̀ mo retí ìsè so ngbà tí máa ń fi wú orí ṣe kíní mi ní bí n bá ti rí $18,000 yẹn tí n bá rí fún yàn ibi tí mo like kí n máa travel a máa fi book first class kiri ẹni mọ àwọn tó wà ní fracas dáadáa ó dẹ̀ ti wá ní promoter nísìn ìyẹn àmú ẹ̀bà àmú ẹ̀bà yẹn gangan ni but tí ò bá wá ra bọ́ọ̀sì náà fún ọ kò ní jèrè àwọn ọmọ rẹ̀ tó gbọ́dọ̀ rà fún ẹni rúgà wà lamẹ́ríkà ó ti ní $1 million lòún gbà lóṣù ní kò ra kíní yẹn fún ẹ.
Benny, only what did you know about business billionaire? Don't spend anyhow to continue building. Billionaire billionaire gan, àwọn olówó yẹn gan ló broke jù. Wọ́n máa ń ta owó sórí project